a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa ò lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbẹ̀ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú gbígbáradì fún ètò ìbò gbogbogbò ọdún 2027, alága fìdíhẹẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ADC, Sẹ́nẹ́tọ̀ David Mark Ouman ló ti sọ ọ̀rọ̀ báyìí lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday nílùú Àbújá pẹ̀lú ìgbà tó ń fi èsì sí ọ̀rọ̀ tí àwọn oníròyìn ń béèrè lọ́wọ́ rẹ̀ lórí gbígbáradì ẹgbẹ́ òṣèlú ọ̀hún lójú ọ̀nà èyí tí wọn yóò gbà láti lè dérí ipò ìjọba àpapọ̀ tí í ṣe ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ló ti ní nínú ẹgbẹ́ òṣèlú ADC ó ní lọ́wọ́ yìí kò sí ààyò ọkàn kankan fún òun láti lè sọ yí pé yálà Àtíkù Abubakar, Peter Obi tàbí Rotimi Amechi lẹni tí yóò gba tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní oníkálukú náà tó bá ní ìfẹ́ láti gba tíkẹ́ẹ̀tì lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ni kó gbà á, ṣùgbọ́n nínú ètò ìbò abẹ́lé tá a mọ̀ sí primary election òun gangan ni ó fi ojúlówó ọmọ òye eléyìí tí yóò díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni yóò fi wọ́n. Gẹ́gẹ́ bí David Mark ti sọ, ó ní Àtíkù Abubakar ó ń fi ìfẹ́ hàn láti díje dupò ààrẹ, bẹ́ẹ̀ náà ni Peter Obi tóun náà ti ṣe tó díje dupò ààrẹ lọ́dún 2023. Ó ní bákan náà alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rotimi Amechi òun náà ní ìgbàgbọ́ tóun ti ìfẹ́ láti díje dupò ààrẹ. Oníṣẹ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí David Mark ní gbogbo wọn pátá ńlágbà ọ̀jẹ̀ nínú òṣèlú tí wọ́n sì kójú òṣùwọ̀n. Ó ní ṣùgbọ́n kò rọrùn wípé ènìyàn mẹ́ta wọ́n lè dúró méjì méjì. Ó ní àga ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹyọ kan ṣoṣo ni tó sì jẹ́ pé èèyàn kan náà ni ó jáwé olúborí ó lámọ́ òun ò ní pàtó èèyàn kankan lọ́kàn tóun lè sọ wípé òun ní kó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC bí kò ṣe pé ẹni tí ọmọ aráyé bá mú òun náà máa ṣe àtìlẹ́yìn fún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún lọ́dún 2023 eyín Dùmẹ̀bí Káchíkù òun sọ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí àfàìmọ̀ ni ò ní jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú náà wọn yóò fi ọwọ́ agbára tàbí àìgbà fún ara ẹni ni wọn yóò fi dàrú bí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kí ẹni tó jẹ́ alága ọ̀hún fìdíhẹẹ́ nínú ẹgbẹ́ òṣèlú náà David Mark kó lè yanjú gbogbo ọ̀rọ̀ ọ̀hún kó sì jẹ́ pé èèyàn kan ṣo báyìí ni wọn yóò máa wò téńté níwájú tí yóò ṣojú ẹgbẹ́ òṣèlú náà ní ipò ààrẹ lọ́dún 2027. Iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti sọ wípé ilé tí a bá fi tọ́mọ ìrì ní òwò dànù òun lẹgbẹ́ òṣèlú ADC. Iléeṣẹ́ ààrẹ lèyí sọ wípé oṣù 6 péré báyìí ni wọ́n fún ẹgbẹ́ òṣèlú ADC tí ó fi dàrú tí gbogbo rẹ̀ yóò fi ṣubú lulẹ̀ tí ò sí wípé wọn yóò tún ṣe mọ́ látàrí àìgbọ́ra ẹniyé èyí tó ti bẹ̀rẹ̀ sí ní rú gọ́gọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà. Níbi ọ̀rọ̀ ọ̀hún ìfèrọ̀wérọ̀ èyí tí wọ́n ṣe fún ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn eyín àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú àgbékalẹ̀ ètò ìṣèjọba sí iléeṣẹ́ ààrẹ ọ̀gbẹ́ni Daniel Báwà eléyìí tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe wo sàkọ̀tún àti sàkọ̀sì tí wọ́n wo àkẹsẹ̀jáyé ẹgbẹ́ òṣèlú ADC yìí wọ́n rí wípé oṣù 6 péré náà ni ó lò kí gbogbo rẹ̀ kó tó dàwó lulẹ̀ gbọnagandan tí ò sì ní sí àtúnṣe tàbí àtúnkọ́mọ́ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún látàrí wípé wọn ò gbà tó ara wọn dá bẹ́ẹ̀ sì rí ìjà agbára èmi jù ọ́ ìwọ ò jù mí lọ ló ti bẹ̀rẹ̀ sí ní rú gọ́gọ́ nínú ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún èyí tí wọ́n ṣẹ̀dá sílẹ̀. Báàlà tó sọ̀rọ̀ náà níbi tí iléeṣẹ́ BBC ti Yorùbá àti tèdè òyìnbó tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti tú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ tó sì ń sọ wípé bí nǹkan ti ń lọ ẹ jẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wò ó. Bẹ́ẹ̀ náà ló wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ ààrẹ àti ẹgbẹ́ òṣèlú APC
tó fi mú ààrẹ Bọ́lá Tinubu wípé wọn ò fòyà bẹ́ẹ̀ sì ni wọn ò mikàn digbidigbi báyìí ni wọ́n dúró nítorí pé akọni tí ò gbọdọ̀ ṣoje òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nípa ìdí èyí káwọn ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n máa jà ipò oṣù mẹ́fà náà ni wọn yóò tó kó gbá wọlé bí wọ́n ti ṣe àwọn ẹgbẹ́ òṣèlú yòókù báṣabàṣa tí ò nítumọ̀ mọ́. Ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ikú bá ṣí fìlà lórí rẹ̀ kó máa dúpẹ́ ni o, ikú tí ò bá pa ni tó bá ṣí ni ní fìlà lọ ká máa fi ọpẹ́ fún Elédùà ni. Wọ́n ní èèyàn 8 ìmà lórí kò yọ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ikú òjijì èyí tí ò bá mú ẹ̀mí wọn lọ sí ọ̀run àrèmábọ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tó wáyé o lórí afárá kẹta ní ìpínlẹ̀ Èkó èyí ń lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí àwọn àjọ èyí tó rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ náà léde àti àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Túndé Alògbà ohun mà ló ṣe lálàyé wípé nǹkan bíi aago 1 ọ̀sán ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ń wáyé lórí afárá ìkẹta eyín Third Mainland Bridge bí ìgbà tí à ń lọ sí ọ̀nà Adékúnlé ní erékùṣù Èkó lọ́hùn-ún, èyí tí wọ́n ní àwọn ọkọ̀ méjì ọ̀hún ohun mà ni wọ́n gbára wọn tó sì jẹ́ pé àwọn èrò ọkọ̀ tí ń bẹ nínú rẹ̀ 8 nínú wọn báyìí ń ló fara ṣèṣe, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ kó tó di wípé wọ́n kó wọn lọ ilé ìwòsàn títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ o. Ìròyìn fi yé wa pé àwọn èèyàn ohun tí wọ́n farapa ni wọ́n ti ń gba ìtọ́jú tóun gbogbo sì ti ń lọ dáadáa tí ò sì sí ẹnikẹ́ni èyí tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ àìkú tí í ṣe Sunday ọ̀sẹ̀ yìí tí a tẹnubọ̀ yìí nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ yìí wáyé o lójú ọ̀nà Badagry ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún, èyí tó jẹ́ wípé ènìyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn lọ tó sì jẹ́ wípé àwọn èèyàn yòókù àwọn náà farapa o tí wọ́n kó wọn lọ ilé ìwòsàn. Àwọn èèyàn tó ń lọ bíi 9 ni wọ́n farapa nígbà tí ènìyàn 8 tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lórí afárá ìkẹta ní ìpínlẹ̀ Èkó àwọn èèyàn 8 tó ń bẹ nínú rẹ̀ àwọn èyí ń farapa ni tí wọ́n sì ti ń gba ìtọ́jú nílé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀wẹ̀ ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ èyí tó wáyé o lójú òpópónà márosẹ̀ Èkó sílùú Abẹ́òkúta ní agbègbè kan tí wọ́n pè ní Owódé Ìjàkọ̀. Níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ àjàgbé eléjò kan àti ọkọ̀ Mazda akérò kan tó fi mọ́ kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ 3 tí wọ́n ti ní jàǹbá níbi tí ènìyàn 2 tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ lójú ẹsẹ̀, nígbà tí àwọn ènìyàn yòókù tó ń lọ bíi 9 náà tí àwọn náà tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, àjọ Trace èyí tó ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Ògùn òun ló ṣe é lálàyé o wípé ọkọ̀ àjàgbé ọ̀hún eléyìí tó gùn gbọ̀nràngbọ̀nràn bí ejò èyí tó jẹ́ wípé wọ́n gbé ọkọ̀ náà láti wọ inú ilé iṣẹ́ kan tó ń bẹ ní agbègbè Owódé Ìjàkọ̀, nígbà tí awakọ̀ tírọ̀kì náà èyí tó jẹ́ wípé ó mú ẹnu ọkọ̀ náà láti wọ inú ilé iṣẹ́ ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ wípé kò pa ẹ́ńjìnì ọkọ̀ èyí tó mú kí ọkọ̀ àjàgbé náà kó padà sẹ́yìn láti kọlu ọkọ̀ bọ́ọ̀sì Mazda tó ń ti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 èyí tó jẹ́ pé ènìyàn 2 ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ lójú ẹsẹ̀, nígbà tí àwọn 9 tí wọ́n fi ara pa tí wọ́n sì ti gbé àwọn èèyàn lọ sílé ìwòsàn. Báyìí ni àjọ Trace tí wọ́n ti wá ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo ẹni tó bá fẹ́ gbé ọkọ̀ sẹ́bàá ọ̀nà kó rí dájú pé ó pa ẹ́ńjìnì ọkọ̀ kó sì yọ kọ́kọ́rọ́ rẹ̀ sápò láti dínà irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ búburú ìtò ń bani lọ́kàn jẹ́ káàkiri ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní kò sí iyì fún ọba tí ò ládé lórí o, bẹ́ẹ̀ sì ni kò sí iyì fún obìnrin tóun náà ò ní ọkọ lórí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ òwe àgbàlagbà yìí, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá tó tún jẹ́ obìnrin àgbà ọ̀jẹ̀ èèyàn Bukky Wright ohun mà ń lò tí ni ó sì ń wù òun lọ́kàn láti padà ṣe ìgbéyàwó lẹ́ẹ̀kan sí kóun náà forí òun pamọ́ ò sábẹ́ òrùlé ọkùnrin eléyìí tó ṣetán láti fẹ́ òun gẹ́gẹ́ bí aya. Bukky Wright èyí tó ṣe ọ̀ràyé ọ̀hún fún àwọn oníròyìn sọ di mímọ̀
wípé lótìtọ́ ńlódodo lòun ti bímọ. Ó ní ṣùgbọ́n láti ìgbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ tí òun fi di ẹni tí ò ní ọkọ lórí o. Ó ní òun ti ń dá ń gbé tóun ti dá ń fà á tí Ọlọ́run sì ti ń bá òun ṣe. Ó ní kì í ṣe ti owó tàbí aṣọ àbí oúnjẹ tóun yóò jẹ ni ìyá rẹ̀ ń jẹ òun tóun fẹ́ fi orí pamọ́ sọ́dọ̀ ọkùnrin, bí kò ṣe wípé kò sí àpọ́nlé o fún obìnrin eléyìí tí ò bá ní ọkọ lórí ni. Ó ní láti ìgbà tí òun ti dà á sílẹ̀ pẹ̀lú ọkọ àfẹ́ tóun kọ́kọ́ fẹ́ tóun sì bímọ fún, àtìgbà yìí ní gbogbo nǹkan lòun ti ń dá ṣe fún ara òun. Arábìnrin náà ti ṣe ẹni ọdún 62 58 years lónìí. Bí àkọlé Ọlọ́run tó bá ti wà wípé òun yóò padà fẹ́ ọkọ míì títí kí ọjọ́ ogbó tó dé, ó ní inú òun á dùn. Ó ní bó sì jẹ́ wípé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run kọ́, ó ní gbogbo rẹ̀ náà ni Ọlọ́run bá mọ̀ sí. Kò sí ewé kan tí yóò jábọ́ ò lára igi tí Ọlọ́run bá mọ̀ sí. Ṣùgbọ́n Bukky Wright ní pẹ̀lú àdúrà tóun lọ sí orí òkè tóun sì ń gbà àti àwẹ̀ báyìí tó ti ìtọrẹ àánú, ó ló dáhùn lójú pé ọba ṣèkan mákù lọ́lọ́run, ọba tó sì ní ọwọ́ àánú tó lè ṣàánú ni o. Póun ní ìgbàgbọ́ wípé òun yóò sì padà ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú ọkùnrin eléyìí tó dáa nínú àwọn ọkùnrin gẹ́gẹ́ bí ìran àti ìgbàgbọ́ òun sí Elédùmarè, èyí tí Bukky Wright sọ wípé lọ́kàn òun ó ṣì wù òun o láti padà ṣe ìgbéyàwó kóun wà lábẹ́ òrùlé ọkùnrin èyí tó dáa. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.